ṣẹlẹ̀ ṣe ọ̀dà láyé bó bá ṣẹlẹ̀ sí ọ fi kọ́gbọ́n àríkọ́gbọ́n bí a ṣe ń lọ bí a ṣe ń bọ̀. Ó wá ní nǹkan tó ń dọ́ ara lẹ́ bí argument lé ní argument tọ́la lórí issue fẹ́yàwó fẹ́yàwó ó lóun ti withdraw. Báwo ló ṣe máa ní kọ́kọ́ ẹ fẹ́yàwó ni ó dẹ̀ mọ̀ra àwọn ọkùnrin tó bá dẹ̀ ti fẹ́yàwó yẹn tán sí ló máa di pé ìwọ ò mọ̀ ṣe wọ́n á sọ yẹn di ààyò wọn. Olùwọ́n kò láì kó máa ní wàhálà àbí kó máa fa ìjọ̀gbọ̀n kan pẹ̀lú gbogbo àwọn ẹbí ọkọ ẹ̀. Ṣé ìsì ìjábá mo ti ń tó mú gan sí ìwéjọ ti lọ wọ́n ń sí oúnjẹ lò. Èmi náà mọ gbogbo ọ̀rọ̀ ṣe máa rí ìròyìn nígbà tó dé ti wá rí báyìí ká máa gbà fún un. Ẹ jẹ́ kó fẹ́ òkú fẹ́fẹ́ ó wá lè fẹ́ tó sì kọ́ ló wá dé mi náà láàyè. Ẹ má dá ọ̀tún nǹkan tó ń ṣẹlẹ̀ náà bí ọkọ àfẹ́yàwó àfẹ́yàwó ẹni kì í fẹ́yàwó láti lẹ̀ ìbátan fún ìsìjàmbá ọtí kó tẹ́ mo ti kó máa fẹ́yàwó ìsìjàmbá náà sọ pé òun náà ti withdraw service lórí ẹ̀ pé òkè òun ti fún mi láàyè kí n fẹ́ ìyàwó kò sí problem mọ́ máa fẹ́yàwó mo rí tó wà lẹ̀ sọ́sì máa fẹ́. Ìyàwó tiẹ̀ ti kú sọ́kọ́ lójú ẹ̀ lórí lọ́sí gbogbo ẹ̀ ṣe ọ̀rẹ́ mi ó tiẹ̀ dà ó dà bí mo ṣe rí ẹ̀ yìí lórí ọ̀rọ̀ ìsìjàmbá kí ló ṣe? Ìfún ọ̀gbọ́n tó ṣe àlàáfíà ló wà. Ṣé wọ́n ti fẹ́ yàwó ọ̀nà ni? Ó ti fẹ́. Wọ́n ò tí ì fẹ́ yàwó. Kí ni èdè fẹ́ òfin tó ti pẹ́ wọlé? Ó ti wọlé lágo méjì lágo fún un. Àti kó pẹ́ wọlé àti kó pẹ́ wọlé. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo because mo dáwọ́ ẹ̀ fún ẹ. Mo ní ọ̀rẹ́ mi nǹkan tó ń sọ tó bá jẹ́ pé mi ni mi ò lè gbárù ẹ̀ wọ́n ló sọ pé bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn o. Torí pé ìyá ọkọ ẹ ti poison mind ọkọ ẹ. Wọ́n mi náà tí wọ́n jẹ́ sọ̀rọ̀ pé fẹ́yàwó ìyá wọ́n wà áfítà lórí ọmọ wọn gan. Ọ̀rẹ́ mi wà ní àdúgbò yìí wọ́n á wò. Tí wọ́n lọ bá wo dáadáa torí pé ní sáìdì tọ̀dọ̀ tiwọn àwọn wò pé bí a ṣe kò lọ fẹ́yàwó ni pé bí a lè máa jẹ solution sí. Ọgbọ́n tọrọ yẹn gbà níbi ìgbà pẹ̀lú wọn. Ìfẹ́ mi ìgbà ẹ̀ mo ní oyè òde yé mi ní. Ẹ pé máa kó onúlé fún ìyàwó tó fẹ́ wọlé kò jó rárá. Ó ṣe o gbọ́ lókè tí o bá wọn tí wọ́n ń lọ ìgbà sọ tí wọ́n lọ fún ẹ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ká má gbọ́ ọkọ wa lẹ́nu ká má gbọ́rọ̀ sáwọn ọkọ lẹ́nu ọkọ ẹ̀ wá ń sọ̀rọ̀ wá ń gbọ́ lẹ́nu kò yẹ kó rí bẹ́ẹ̀. Mọ́mí ṣé yàwó obìnrin tàwa ń tà sí tí wọ́n bá fẹ́ yàwó lé wa a ní sọ wípé kíyàwó yẹn má dúró o ìyàwó tó ń bọ̀ gangan yẹn ló máa fẹ́ ṣí wa nídìí o kọ́nà ọba kó má jà arógbó ilé yìí ẹ jọ ẹ bá wá solúsàn sí o ẹ má àlá ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ fẹ́ yàwó mi ni mo kàn wó bí gbogbo ẹ̀ ṣe rí náà ni nípa ìyàwó tẹfẹ́fẹ́ ṣòwò ní solution ni nípa òwò pé ẹni sùúrù fọmọ ìyá náà máa ṣe yóò máa fún lọ́mọ tí ì náà lágbára Ọlọ́run. Ṣé o mọ̀ nǹkan tó ń sọ ṣá? No, ṣé o rò nǹkan tó ń sọ yìí? So ìwọ lè ti máa advice mi nísìnyí ní táìmù pé máa fẹ́ ìyàwó mi. Ṣé o gbàgbé ni? Ṣé o rántí pé o ti sọ fún mi ní pé kò sí problem kò sọ́tẹ̀ bá fẹ́ àwọn èkìlọ̀ fún mi? Ọgbọ́n nínú ohun gbogbo tó ṣẹlẹ̀ sí ọ, àríkọ́gbọ́n.
máa fẹ́ fi yín mà ní. tí wàá yín náà máa ń jẹ káàkiri ọjà àdúgbò. ọ̀rẹ́ mi wà ní àdúgbò yìí mo á wò. ẹ fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni. ṣé kò sí. gba ọ̀rọ̀ ìsìjàbá ni. ìsìjàbá. bẹ́ẹ̀ ni. kí ló dé. mo kàn wo bí gbogbo ẹ̀ ṣe rí náà ni nípa ìyàwó tẹ fẹ́fẹ́ ṣòwò ní solution ni nípa òwò pé ẹni sùúrù fọmọ yẹn Ọlọ́run máa ṣe Ọlọ́run máa fún lọ́mọ tiẹ̀ náà lágbára Ọlọ́run. ṣẹlẹ̀ gba ẹfẹ àwọn àfẹ́yàwó àtúrọ̀ ọmọ mi ní kí n fẹ́yàwó mi because of ọmọ àtúrọ̀ pé pé owó mi náà láti ní kí n fẹ́yàwó oyè ìsìnkẹ́wà obìnrin tó wà ní ìsìnkẹ́wà tó wà ní ìwà ẹ̀jẹ̀ ìdá gbọ́dọ̀ ya iṣu àwọn abímọ àwọn òṣùwọ̀n yìí ló pọ̀ sí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yìí wọ́n mi náà tí wọ́n jẹ́ fẹ́ pé fẹ́yàwó ìyá wọ́n wà áfíà lórí ọmọ wọn gan tó ti dé ìbánilọ́wọ́ ẹ̀dá ọkọ̀ àkọ́rọ̀ ní oṣù tó lórí ẹ̀ bí o tí ì máa fẹ́ ní ìpínlẹ̀ ààbò tó lọ lé ọ̀dọ́ mi láti náà ọ̀dọ́ ló ń ṣe dára fẹ́dà ọ̀dọ́ tó ń fẹ́dà ní ọ̀dọ́ fẹ́dà lọ́kùnrin máa ní láti dé ọ̀dọ́ lẹ́yìn ọ̀dọ́ náà ní ọmọ ìgbà tó lè ṣe lẹ́yìn ọ̀dọ́ bí a ṣe ń bọ̀ nínú ayé jẹ́ ọlọ́gbọ́n. ọkọ̀ tí wọ́n fẹ́ ṣe ọ̀gẹ́ ìlàyé kiri orí wọn ló ń pe ọmọ wáyé kinní kan tó bá kẹ́ kí ẹ fẹ́ yàwó mi òun kọ́ nìkan tó kàn níwẹ̀ ọlọ́àkọ́ àmọ́ ṣe ọgbọ́n tọrọ yẹn gbà mo gbà pẹ̀lú wọn yẹn kò sí pọ́lẹ̀ sẹ́yìn pé yẹn ni ọlọ́run aṣáṣà lọ́wọ́ ṣe kò tá a ṣe lẹ́yìn ọlọ́run lọ́ọ̀ ni bàtà lè fi wọ́ lọ́hùn oṣù láyé àfẹ́dá tó fẹ́ wà nǹkan mi tí a tó sọ lọ́hùn so mo á wò pé mi gbọ́dọ̀ ìpá yẹn kémi nìkan ni máa gbé sí ara ìrìnwó láti ìlú wà nílé báwo bá ṣe ìjà adé ló mú báyìí. ibú ọ̀nà ṣe dáhùn lóhùn yẹn mo láìkẹ́ bẹ́ẹ̀ and then ọ̀rọ̀ táwọn náà sọ kò bad tí wọ́n náà bá wò dáadáa torí pé ní sáìdì tọ̀dọ̀ tiwọn àwọn wò pé pé bí a ṣe kò lọ fẹ́yàwó mi pé bí a ló máa jẹ́ solution sí gbogbo nǹkan tó wà nílẹ̀ but bí wọ́n náà ṣe dáhùn lóhùn wípé orí ọmọ ló ń pọmọ wáyé so mi ì dẹ̀rọ pé àwọn náà wọ́n argue pẹ̀lú ẹ lórí ẹ̀ but nǹkan tó wà níbẹ̀ ni wípé mọ̀ pé yín ẹ̀ lèmi wà ẹni tí tó bá ṣe náà òun náà ni máa tẹ̀lé ẹ̀ òun ni mo wà lẹ́yìn ẹ̀. ìwé bá mi sọ orí ìwọ̀n ìyàgbé pé bí òwò ajá kó fi kí ìṣẹ́ pé ó tún ṣe lọ rí o kọ́lọ́ fún ṣàfihàn. bí a ṣe ń bọ̀ nínú ayé jẹ́ ọlọ́gbọ́n. ó ti ẹ̀dá mọ́mí ó dá bí mo ṣe rí yín. mọ́mí ṣé ẹ̀yin náà wo ìsìjàbá níràn kọ́kọ́ ẹ fẹ́ yàwó lé ni. mi ò lè wó ràn èmi náà jẹ́ fi sílẹ̀ ọjọ́ náà lè máa tọ́pọ̀ ẹ̀ṣin ríra ń bẹ̀rẹ̀ tájọ sọ̀rọ̀ sùúrù náà ni gbogbo nǹkan tó wà nílẹ̀ yóò náà máa pèsè ọmọ tiẹ̀ fún lágbára Ọlọ́run ọba. mọ́mí ṣé yàwó obìnrin ta wà ń tà sí tí wọ́n bá fẹ́ yàwó lé wa a ní sọ wípé kíyàwó yẹn má dúró o ìyàwó tó ń bọ̀ gangan yẹn ló máa fẹ́ ṣí wa nídìí o kọ́lọ́run bá kó má jà arógun ilé nìní o ẹ jọ ẹ bá wá solúsàn sí o ẹ má àlá ọkọ̀ọ̀kọ̀ ẹ fẹ́ yàwó mi lé o. Ọlọ́run máa nítorí rí gbé olórogún Ọlọ́run máa ṣe ìdíjà láti Ọlọ́run máa pè tí tiẹ̀ fún lágbára Ọlọ́run ọba ó jáde ìjákulọ̀ máa lọ ọba. bí a ṣe ń bọ̀ nínú ayé. ayọ̀ mi ẹni bí ọkùnrin àṣẹyìn mo fẹ́ kí wàhálà lọ sókun ìgbàgbé ó dáná ló fẹ́yàwó tó bá wùn yìí obìnrin tó bá wùn yìí ló fẹ́ mu yọ̀ǹda. lẹ́nu ẹ̀ kì í fẹ́ yàwó ṣé o mọ̀ nǹkan tó ń sọ ṣá no ṣé o rò nǹkan tó ń sọ yìí so ìwọ lè ti máa advice mi nísìnyí ní táìmù pé bá fẹ́ yàwó mi kì í lọ fẹ́ ṣé o gbàgbé ni ṣé o rántí pé o ti sọ fún mi ní pé kò sí problem kò sóhun kò sọ́tẹ̀ bá fẹ́ yàwó mi kì í lọ fẹ́ ṣé o kọ́ tó padà ṣe ọjọ́ tó ń kó ẹrù nínú ilé tẹ́kọ́ṣẹ́ kó mo jáde ni tí ó bá sàn ara ilé àti ọ̀rẹ́ mi tó wálé ó máa ti lọ nìyẹn. ìfẹ́ mi ìgbà ẹmọ ní òye òde yé mi ní báyìí gbà tí mo ti lọ bá àwọn onímọ̀ wọ́n ti fi òye yé mi nínú ìwé alápọ̀nlé tá à ń pè lálùkòrè hàn bí mo ṣe wà ń sìn òye ti wá yé mi délẹ̀ mo fi àrùkùnrin àṣẹlẹ́rìn tínútínú tọkàntọkàn
lọ fẹ́yàwó mi kò sógun mọ́ kò sọ̀tẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni. kò sẹ́ni tó gbọ́gbọ́n lójú ọgbọ́n lónà tí n bá gba ayọ̀ náà wà mí ó ti yé bẹ̀jẹ̀ kí n máa rò ẹ̀ tí mo ti mo ti bọ́ tiẹ̀. ayọ̀ mi ó ṣe ọkọ mi ayọ̀ mi ṣe ń lọ. ìyá mi ní mi gbọ́dọ̀ filé Saheed lẹ̀ wọ́n tún wá ní kí n bá fa wàhálà ṣé wàhálà ló kù mí kú báyìí àbí bí mo ṣe máa lò ó ṣé wàhálà ló lè tó gbogbo ìṣòro tó wà nílé yìí alámọ̀kọ́ mi mò ń ṣe dúró ta kókó kó tójú sùn aláàfin náà. bí a ṣe ń bọ̀ nínú ayé. láíláí mi ò lè gbàṣẹ kò sí ẹni tó lè bá mi sọ lórí bí kò ṣe wọlé ìsì àmì ò fẹ́yàwó mọ́ kó máa lọ èmi ń bá sọ̀rọ̀ ó wọ̀ọ̀ká tún wájú mi. afa Saheed dẹ́dẹ́ túrú yẹn fi sọkọ obìnrin kò yẹ kó lé tó lè yìí. ọ̀nà fọ́ọ̀sì tó wà lẹ́yìn o ọkọ wo ló fi sùúrù ṣe obìnrin ló fi sùúrù ṣe ọkọ ẹ̀. mo ìfẹ́ sí tèmi sọ ẹ̀. Rùkọ́yà ọba mi Saheed o Saheed o ti gbọ́ lọ́wọ́ tí mo wà yìí kò síbi tí mo ń lọ mo ṣe tí n kò fẹ́yàwó ní pé máa kó onúlé fúnyàwó tó fẹ́ wọlé kò jó rárá. tí o gbọ́ lókè tí o bá wọn tí wọ́n ń lọ ìgbà sọ tí wọ́n lọ fún ẹ. oye bí ikún ló ń loko bí tàkúté ni àárín mi àtẹ ló wà ìkòkò ò ní gba omi kó gbẹ̀yìn kó tó gba ṣọṣọ a ní ẹ ṣe sùúrù. láàrin mi àtẹ. ṣùgbọ́n òní kò lè. mi ni kú o. èmi sọ pé wọn ò bí ẹrin bí ikún ló loko bí tàkúté ni àárín mi àtẹ ni tí bá jẹ́ ìtura wọlé bá bá ilé ẹ̀wà ayé ìjà wa. àná dáhùn abọ́ dànù ẹ̀ ilé lọ́pọ̀ tí ń jókòó rẹ́ẹ̀dì. Istijaba ìwọ ọmọ mùsùlùmí òdodo lọ́kọ ẹ̀ ń pariwo ni wọ́n náà ń gbọ́ ọkọ lẹ́nu. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ká má gbọ́ ọkọ wa lẹ́nu ká má gbọ́rọ̀ sáwọn ọkọ lẹ́nu ọkọ ẹ̀ wá ń sọ̀rọ̀ wá ń gbọ́ lẹ́nu kò yẹ kó rí bẹ́ẹ̀. Alukuran kò sọ pé ká gọ̀ lóòótọ́ Alukuran ò sọ pé ká gọ̀ àmọ́ kò yẹ kó má gbọ́ ọkọ ẹ̀ lẹ́nu náà. Ìwọ ọmọ mùsùlùmí òdodo. ọ̀rẹ́ mi gbé jọ pé mi jùlọ má torí pé mo borí o mi lọ́ọ̀bì kankan torí fẹ́fẹ́ yàwó kẹ́mi wá pẹ̀lú lè kò síbi tí mò ń lọ ìtọ́ ayé àtijọ́ ni pé mò ń lọ yẹn mo kàjú ẹ̀ ní bí ọ̀tẹ̀ yìí ló ń gbé ẹ̀mí ọ̀rẹ́ mi já wọlé mi láyé ìdán. mo ò dẹ̀ ní kọ́ mẹ́ẹ̀ lọ mo ní kọ́ mẹ́ẹ̀ sùn. mọ́mí nǹkan tí n try sọ fún mi sí ni pé ìtorí ọ̀rọ̀ tí ìyá Istijaba sọ fún mi pé tẹ wá tẹ̀ kẹ́lẹ́ mọ̀ ẹ̀ jáde o tẹ́ ìwà ń fẹ́ sí ni pé kí n lè. tèmi bá tó bẹ́ẹ̀ kí n lé ọmọ jáde. kódà gan ọ̀rẹ́ mi ó gbọ́ sí ó ṣojú ẹ̀. ó máa gbẹgbóná fún ẹ gbẹgbóná àbọ̀ gbọ́dọ̀ kúrò ń bẹ̀. lọ́rẹ́ mi náà gbé bẹ́ẹ̀lì ẹ wo sista wọn ò sọ pé àwọn ò fọ́ mi lórí ìjọ náà lọ́ọ̀ ló yọ mí. sọ́rẹ́ mi mo láì káràkítà tó ń bí a ṣe ń bọ̀ because máa sọ fún pé wèrè wà ń bẹ̀. nínú ẹ̀sìn Islam àpọ̀lọ́ ní àbí orí. ṣé nǹkan tó fi mú mi wà ní pé ṣé màá fàyè lẹ̀ kí Saheed kó sọ mí di ilé mọ̀ṣú.